bẹ̀rẹ̀ sí kí àwọn àfáà lọ́kọ̀ọ̀kan àmọ́ mo fi kíkí mi sábẹ́ kíkí tí àwọn ìfọ́gà ó fi kí wa torí gbogbo wa náà lápadà bẹ̀rẹ̀ sí dára wa lẹ́gbẹ̀ẹ́ nísìn tó bá ti bẹ̀rẹ̀ sí pé òun tá àbá jíjì àwọn láti ti pẹ́ fi bẹ̀rẹ̀ jòkó yìí àwọn kan tí mi sọ òun ni ọ̀rọ̀ ìṣítí níṣẹ́jú mẹ́ta ó pọ̀ jù 5 ìgbé máìkì kalẹ̀ ohun tá ń ṣe yìí ẹ̀sìn gbogbo wa sì mọ̀ pé ìsìláàmù ni ẹ̀sìn wa ọlọ́run ò ní yọ ìsìláàmù lára wa kò ní yọ lára àwọn ọmọ wa gbogbo àwa òbí ẹ̀yin òbí tẹ́ bí wa ìsìláàmù ò ní bàjẹ́ lọ́dọ̀ wa tá bá sì ní islam ní òfin tiẹ̀ nínú òfin islam náà la fẹ́ múṣẹ la fi lájókòó yìgì àkíyèsí yìí tí mo fẹ́ pè wá sí ó ṣàbùkù púpọ̀ torí a gba kàmẹ́rà ń fi mí ọkọ ń fi mí ìyàwó nínú kàmẹ́rà náà wọ́n sì fi mí èmi náà sínú ẹ̀ èébú ni ó padà jẹ́ fún mi pé ẹ sì wo ìmámù yìí o òun náà wà ń jòkó ó sì rí ohun tí ìyàwó wọ̀ pé kò bá òfin ìsìláàmù mu bàbá ránṣọ fóbìnrin tàbá fẹ́ so igi ẹ jẹ́ á máa jẹ́ kí aṣọ náà kó máa ṣe déédéé òfin ẹ̀sìn aṣọ tó wọ̀ yìí kò lè fi kírun tó bá fi kírun òun kí fún rẹ̀ ní ọlọ́run nígbà èmi kọ́ mò ń gbà ọlọ́run ní gba ìrun àmọ́ òfin báwo là ń kírun gbà irú báwo lobìnrin máa ń múra fi kírun ọlọ́run kọ́ wa akọlẹ́dọ̀ ànábì wa Muhammad bí yàn bá ká kéwú kódà bẹ́ẹ̀ bá fọmọ sílé kéwú tọ́mọ náà bá kéwú tó bá dé quatrième année CE2 lásán nínú òfin àwọn fíkíwù tó máa ń gbà lé kéwú wọ́n gbà fún wọn lé kó ń pé àwọn mẹ́jẹ̀mú kó lóhun tó lè gba ìrun obìnrin máa ń bo ìhòòhò ẹ̀ mọ́lẹ̀ apá obìnrin kì í ṣe ohun tá máa ń rí ẹ bá ohun tí ájà ò ṣe náwó nísì ẹ rí i pé à ń rí apá ní ọkọ ẹ̀ nìkan ló ní ẹlòmíì ò gbọ́dọ̀ rí mọ́ náà mo fi ní ká lọ gbé bohùn wá kó fi bo gbogbo ara kó bo ara kó bo gbogbo ẹ̀ mọ́lẹ̀ ẹ̀rí nígbà míì tábà wọ́n sọ igi fọmọ wa lóbìnrin ẹjẹ́ á máa ra kó mọ ṣe déédéé tó fi ẹ̀sìn ẹ̀rí ọlọ́run ṣe wá pẹ̀lẹ́ ọjọ́ òṣèlú wọ́n sọ igi fún ẹ nísìn ọkọ tó wà lẹ́gbẹ̀ẹ́ rí ní rírí pé bàbá ìyá má rí ní rírí ọkọ bí ẹ bá fẹ́ pẹ́ lé ọkọ soumission totale kìí jẹ́ soumission díẹ̀ kódà wọ́n bá so igi fún ẹ lẹ́nìí àti ìyá àti bàbá àṣetẹ́ nílé rí ẹwọ́ ti dá padà fọ́kọ bí ẹ bá pè é kódà kí tẹ́yìn ẹ pè é kó má bọ́ nísì tọ́kọ bá ní ò gbọ́dọ̀ lọ tó bá fi kú tó bá bínú wọ̀ náà ni o tá a bá ń so igi obìnrin lọ́jọ́ tá a bá ti fẹ́ bìnrin fọ́kọ bàbá àti ìyá wọn àlọ́sẹ̀ ẹ̀ náà ọkọ ló ní gbogbo àṣẹ ààrẹ ní ọ̀kadà ń ṣe ọ́ láti wá irọ́ ni o lọ́kọ bá yọ̀dá ni o ẹ fẹ́ pe ọmọ yín ẹ fẹ́ bẹ̀ iṣẹ́ òun kọ́ lẹ́pẹ̀ torí lójú ẹ ti so igi fún ẹ ti fi okun ẹ ti fi lé ẹnìkan lọ́wọ́ ẹni nílẹ̀ pè pé lágbájá mo fẹ́ lo ìyàwó o mo ń fẹ́ kó wá dákun yọ̀dá fún mi òun náà gẹ́gẹ́ bí ọba tó pẹ̀kọ́ yóò ní màmá mo ti yọ̀dá ti pẹ́ yóò wà lọ́jọ́ tó bá wá ní èmi náà sì fẹ́ lò ẹmẹ́jọ ó dìbínú o arábìnrin kan lásìkò Ànábì Muhammad sallallahu alaihi wasallam ìyá rẹ̀ ó ń pọ̀ kákú ààrẹ ọba ìyá ẹ̀ ń pọ̀ kákú o ìyá ẹ̀ sì ní kó wá ó ní báyẹ̀ mi ò sí ilé ó ti jáde bó bá ti dé níwọ̀n lásìkò Ànábì gbogbo wọn náà mọ̀ pé kò sí fóònù báálé òde ìyá ẹ̀fẹ́ kú o ìyá rẹ̀ ni mo lọ́wọ́ tí mo fẹ́ gbá sọ ẹ̀dàkùn tètè pé kí n tó kú wọ́n tún lọ bá ó ní mi gbàṣẹ lọ́wọ́ báálé mi ò tí dé mi nílé wà títí ẹ̀mí bọ́ lára ìyá obìnrin náà ẹ̀mí bọ́ lára ẹ̀bùṣe ìyàwó yìí ò lè débẹ̀ torí pé ọkọ ẹ̀ ò dé lọ́jọ́ ọkọ dé lọ́wọ́ sọfọ́kọ lọ́wọ́ bẹ̀rẹ̀
eléyìí wọ́n bẹ̀rẹ̀ sí bu abọ́kọ̀kú wọ́n bu nígbà tí ó yá nínú àwọn tó bu náà ni wọ́n padà lálàá nìyá tó kú ń sọ fún wọn pé ẹ bá mi kí ọmọ mi o Ọlọ́run jù mí sálì jẹ́nnà lọ́lá pé ó gbọ́ ọ̀fọ́kọ̀ ẹ̀. Allahu Akbar. Nínú ìkẹ́ tí mo rí lẹ́yìn kìyàmọ̀ yìí Ọlọ́run ní kí n rí ní kí torí pé ọmọ mi gbọ́rọ̀ fọ́kọ̀ ẹ̀ Ọlọ́run fi ṣàánú mi. Ìjà obìnrin tọkọ bá ń bínú mọ́ fi ilẹ̀ kó sun Ànábì Muhammad Sallallahu alayhi wa ó ní la'anna Allahu imra'atan batat wa zawjuha 'alayha sakhit. Ànábì ní ègbé Ọlọ́run kó mọ bá gbogbo obìnrin tó sun wọn alẹ́ mọ́júmọ́ tọkọ ẹ̀ sì ń bínú sí lọ́wọ́. Ẹ̀yin obìnrin ẹ̀rí èpè mélòó ta ti gbà nísì ẹlòmí ti ń bọ́ kọ ọjà nísì ó kọjá oṣù mẹ́ta ó sì dúró lérí ẹ̀ pé òun ò ní parí ẹ̀ ẹ dákun bẹ́ẹ̀ bá kó ń bí ẹ lọ parí ẹ̀ ò kẹlẹ́ bọ́lọ́hun dáadáa o àlìjánnà obìnrin mẹ́rin ni o Ànábì Muhammad ó ní bóbìnrin bá kí wákàtí márùn-ún tó gbà wẹ̀ Ramadan tó sọ abẹ́ tí ò ṣe sì ná tó wá tẹ̀lé àṣẹ ọkọ ẹ̀ Ànábì ní yóò wà àlìjánnà gbójú ọ̀nà yóò tó bá wù. Náà Ọlọ́run ṣe wá pẹ̀lẹ́ Ọlọ́run gbà fún wa ẹ̀yin ń jẹ́ kan